Ṣé o ẹ dẹ́kun o ẹ̀yin ní ọ̀rọ̀ àlùkò o ẹni rárùn jẹjẹrẹ ẹ dẹ́kun ẹ ṣàánú mi ẹni ọmọ yín lẹ́kọ̀ọ́ o ọmọ yín ò ní jẹ́ ọmọ ọlọ́mọ o ẹ ṣàánú ní iléeṣẹ́ yìí ò ní jóná jáde wọlé ò ní tọ́jú yìí o ìyanu ọmọ àṣẹlẹ̀ ilé ayé yìí ni o ẹ ránú gbà pẹ̀lú ògùn ọlọ́run o ọ̀rọ̀ yẹn máa já sáyọ̀ yẹn máa já sọ́pẹ́ ni o ẹ dẹ́kun ẹ ṣàánú mi o àwọn ọmọ yín orógo wọn lẹ̀ yín ní orógo yín o ògo ní ẹ̀mí tí ọlọ́run ò ní ṣe fún yín kò ní ṣe fáwọn ọmọ yín o wọn ò ní dínkù àwọn ọmọ yín wálé fún yín o ẹ dẹ́kun ẹ ṣàánú mi wọn máa rà á lùgbà o ẹ dẹ́kun ẹ ṣàánú mi gbogbo bí kí táwọn ọmọ yín bá lọ wọn ò ní dáwọ́ òjijì fún wọn ẹ ṣàánú mi torí ọlọ́run o ẹ ní rárùn jẹjẹrẹ ẹ dẹ́kun ẹ̀jẹ̀ burúkú àìsàn tí ògbóògùn ọlọ́run ò ní fi ṣe ọmọ yín ò ní fi ṣe yín náà o ẹ ránú pé ẹ dẹ́kun ẹ ṣàánú mi o ẹ ránú pé àyájọ́ ṣẹlẹ̀ lórí ayé ọmọ yín lórí ayé yín o lórí ayé yín lórí ọmọ yín o gbogbo ẹni tó wà láyìíká yín wọn ò ní dẹni àgbékí àwọn ọmọ yín ò ní dẹni àgbékí ẹ ṣàánú mi ọgbọ́n ọmọ nàìjíríà ẹ ṣàánú mi níyà ní bàbá ẹ má jẹ́ àwọn ọmọ mi ẹ jẹ́ àwọn ọmọ náà ẹ lọ́kọ̀ ẹ ṣàánú mi o ìdẹ́ni kẹ̀kẹ́ ìyanu àṣẹlẹ̀ ní ayé yìí o ẹ lọ́kọ̀ ẹ ṣàánú mi ẹ ránú gbà ẹ lọ́kọ̀ ẹ ṣàánú mi ní láàárọ̀ jẹjẹrẹ ẹ ṣàánú mi torí ọlọ́wọ́ ọdún kẹrin ni o ẹ ṣàánú mi o lọ́kọ̀ ṣé fún mi sí ni kò ní àbẹ̀tì mi lọ́kọ̀ ẹ ṣàánú mi ìsì bàjẹ́ mi lẹ́yìn o ẹ ṣàánú mi ẹ ránú gbà o ẹ ṣàánú mi o gbogbo fún wọn báyìí wọ́n pèsè máa tètè ṣe àrùn jẹjẹrẹ dákun ẹnìkan sẹ́ndì 51,000 sí wọn. Àwọn Nàìjíríà ṣe é. Máa kí ló yẹ tú? Ẹ̀kọ́ bàrò yẹn máa bó tú. 143,500. 143,500. Ẹni kọ́kọ́ sàlẹ̀ àpọ́ńtò máa ń lọ. Ó ti ń dùn fún yọ̀ǹda yọ̀ ọmọ ọ̀dà fún ẹni. Ẹni kò ní kábàjẹ́ lórí ọ̀rọ̀ ayé lórí ọ̀rọ̀. Ó yẹ jókòó ọpẹ́ ní kẹ́ máa dé fún ìpínlẹ̀. So máa ti lóko. So mo lẹ́yìn kan fún mi 1,000. Then ẹnìkan ní 45,000 kọ́ máa wọlé ń sìn. Ó dẹ̀ ti wọlé 45,192 naira. 45,000. 188,000. 188,000. Ẹnìkan náà fún ọ ní. Mo ń bọ̀. Ẹnìkan fún ọ ní 20,000 naira. 208,000, sir. 208,000. Are you sure? Yes, sir. O nílò tọ́ o. 208,000. 208,000 pesos. Glory be to God. 208,000 naira. So 208,000. Ó tún lọ nìyẹn o. Ẹ ṣáà dúpẹ́ pé wọ́n ṣe é. Ẹgbẹ̀mí wa láyé ẹ ṣé òní owó òní fẹ́mi wa. Ẹ̀mí yín wò ní fi dípò ẹ̀mí wa ẹ ṣé o ẹ ṣé o. Mo ní fẹ́mi yín dípò ẹ̀mí wa ẹ ṣé ẹgbẹ̀mí wa láyé ẹ ṣé o. Owó ilẹ̀ ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o. 210,000. Ọlọ́run ní fún yín 210,000. pa lórí àbíkẹ́ ẹ ṣé o. Ẹ̀mọ̀ yín ọ̀dọ̀ wọ́n náà ṣe síwájú ṣe yóò sì bọ̀ lókè ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ẹ̀ ní ìjákulẹ̀ o. Ẹni tó ti wọ́n lòkè náà lẹ́wọ̀n lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ láti ọ̀dọ̀ yóò máa dábọ̀ yín o. No, what's happening? Okay. Intervention support account details then one bit. Account details then is 01-991-31-544 for fast transfer because Alakant's foundation mate put in money wala. So aside the side that's only really. So 01 13 lo tele because all to wala do elo Bajen Fiti Foundation náà sì tàtó ọ̀dọ̀ mi náà làwọn ẹ̀ṣin tó ń ṣe owó sí so that is why mo fi ń pè fún ẹ 01991-31544 01991-31544 GT Bank Gabriel Adémọlá Musoro
ẹ ní ọjọ́ ayọ̀. Ẹ̀yin náà ò ní sunkún. Ẹ ṣe ń fi ẹ̀rín sáwọn ọmọ yìí lẹ́nu. Ẹ̀yin náà ó rẹ́rìn. Ẹ ò ní sunkún. Ẹ ò ní lójú ayọ̀. In Jesus name. Ìjà ṣe 5 minutes kí ká máa lọ. Lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ẹ bá wọn yẹn sọ̀rọ̀. Ẹ bá wọn ní ìṣẹ́jú kọ̀ọ̀kan ẹ máa lọ. Ọjọ́ àti rí 210,000. God bless you. Ọmọ Nàìjíríà adúpẹ́ ìtẹ̀sẹ̀ ẹ̀dọ́ nítorí Ọlọ́run yóò kù sí ẹ dákun ẹ bá ní gbé yòókù ní agbó ni o ẹ ti ṣe o ẹ ti ṣe o ẹ ti ṣe àti ṣe owó sí lápò ògbẹ tẹ̀sẹ̀ fà àánú ni ẹ fi ń ṣe fà o ẹ̀yin náà rà àánú gbà o ibi ẹ̀rọ kéré àti ibi ẹ̀rọ kéré sí gbogbo ọmọ wọlé tọ̀ ní ti dáadáa tayọ̀ tàlàfíà ni o ẹ ṣe ọmọ Nàìjíríà o ẹ dákun o èyí ní ìsìn à ń lọ bí ọba yà lọ lọ́la tàbí ṣe àsìmọ̀ ní sọ́ọ̀tì wà láwọn ọ̀rọ̀ ọlọ́ọ̀ lẹ́dùnmarè ní tèmi o ẹ ti ṣe pé bọ́ọ̀yà ọ̀la kí wọ́n tẹ̀lé mi bẹ́ẹ̀ ni kí n lọ bẹ́ẹ̀ ni city stamp kí n lọ fún wọn. Gbogbo tẹ bá ṣàrẹ̀ ẹ̀kọ́ lọ deposit. Bẹ́ẹ̀ ni ẹ ṣe tó ọmọ Nàìjíríà. Ìní gan ni kì í sọ̀rọ̀ àwọn òní. Tó ọmọ Nàìjíríà ẹ ṣe o. Bẹ́ẹ̀ àwọn ti gbé ọmọ Nàìjíríà ẹ ṣe o. Ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ̀yin náà rà àánú gbà lọ́pọ̀lọpọ̀ o ẹ ní fi ọjọ́ ọlọ́jọ́ ẹ ní fi lọ o. Bóyá bí bá ṣe a tún lè tẹ̀lé sí i. Bóyá tẹ bá gba ara ẹ̀ lẹ́nu. Kódà ọmọ Nàìjíríà bí gbà ọmọ kò sì fẹ́ mẹ́rin lọ nígbà yín gan bá dá ẹsẹ̀ ẹ̀gbìyànjú mi bí àrò ṣe gàgbélé tẹ̀ ní òmù mara ni kò sí òmù mara ni èmi náà ti tó ti lọ bí ẹ̀mí. Ó ti lọ bí ìpẹ́ ní súnmọ́ bí mo fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ bàbá Agbala Gabriel o ọmọ Nàìjíríà ọmọ Nàìjíríà ṣe ẹni ṣiṣẹ́ ẹni jẹ́bàjọ́ àpè sọ̀rọ̀ jókòó sí ẹsẹ̀ fẹ́ ó tó ká kúlẹ̀ ká dúpẹ́ bàbá rẹ̀ kan ìsọ̀rọ̀ jókòó ọmọ Nàìjíríà ẹ̀ṣẹ̀ o ẹ̀yin náà ní fọjọ́ ọlọ́jọ́ lọ́jọ́ tẹ̀ ẹ̀rọ ká ẹ̀ní lọ láìpẹ́ ọjọ́ o ẹ̀ní lọ láìpẹ́ ọjọ́ ogun tẹ̀ ní ẹ̀ní ìkàlẹ̀ láìpẹ́ ọjọ́ lọ ẹ̀ní fáwọn ọmọ yín lẹ̀ láìpẹ́ ọjọ́ lọ ẹ tó yà wọ́n sí ọjọ́ pípẹ́ ni o tó ẹ pọ̀ gan lọ́jọ́ ogbó kálukú kódà wọ́n ṣẹ̀yẹ tí wọ́n dà sọ́kọ̀ kálukú yìí ní tó ẹ pẹ́ pẹ̀lú dùnú ayọ̀ ní kálukú ó fi sùn lọ́jọ́ ogbó rẹ̀ tí ó bá sún sáré o tó ọmọ Nàìjíríà ẹ ṣé o ẹ ṣé adúpẹ́ gidi ẹ ṣé o mo dúpẹ́ mọ̀mọ́ lóore o ẹ ṣé mọ̀mọ́ lóore ẹ ṣé o ẹ ṣé bí ẹ ti mówó náà kò ní gbẹ o àgbà náà ò ní wọ bẹ o Ọlọ́run ò ní fàìsàn kọ́ngọ̀ ọ̀rọ̀ kálukú yín o ẹ ṣé ẹmọ ọdún ẹmọ yọ̀ fí máa fún wa náà ni ẹ ṣé o ẹ ṣé tó yẹ pé omi jẹ wa ẹmọ sọdájú ẹmọ sọdẹrìn fún wa náà ni o ẹ ṣé ọmọ Nàìjíríà o ẹ ṣé adúpẹ́ o ẹ ṣé o Ọlọ́run ò ní pín yín pa bẹ́ẹ̀ ṣe é ṣe o yóò mọ túbọ̀ tún gbọ́wọ́ yín òkè yóò mọ gbé yín ga sí ni o ẹ ṣé ọmọ Nàìjíríà. Tọ́lá yìí gan ìyọ̀nù bàbá ìdùnnú wọn lè fẹ́ ẹ̀ ní rí ṣubú. Kódà bàbá náà sì kó kálukú wa jẹ̀pẹ́ ni. Ilé ọ̀nà kálukú ọmọ dayọ̀ ni. Gbogbo tí kálukú retí ti rere ń tayọ̀ yóò tó kálukú lọ́wọ́ láti ọbẹ̀ Èdùmàrè. Jésù Kristi o. Ẹ̀yin ọmọ Nàìjíríà dúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ yín ò ní kàn sàlàkó ojú òní tì ní ọ ẹjọ́ ibi tó kù sẹ́jọ́ ẹ má dáadáa wa o nǹkan ò ní ṣe kò ní ṣàwọn ọmọ yín o òkè lọ́wọ́ afún yín òkè lọ́wọ́ yín ó máa lọ o adúpẹ́ lọ́wọ́ bàbá wa náà ní orúkọ Jésù wọn lè lọ lẹ àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn náà nínú àkùnbá o ẹ̀mí yín ogun atẹ́gùn burúkú ò ní fẹ́ dìde o ẹ ṣé o àmọ́ lóore o. Ẹ ṣé o ẹ gbìyànjú o ẹ ṣe mú gẹ o lókè lókè lọ́wọ́ afúnni wà lókè lọ́wọ́ yín máa wà o ẹ dẹ́kun ẹ ṣàánú yòókù o ẹ ní jà oore yóò ẹni ìsẹ́ǹdowó lánàá máa gbé bọ̀ mọ́mí ìsẹ́ǹdowó yàtọ̀ 50,000 náà sẹ́ẹ̀ lánàá wọ́n tún sẹ́ẹ̀ àwọn ará 50,000 265,000 wọ́n sẹ́ 100,000 lánàá wọ́n sẹ́ 150,000 265 náà ẹ ṣé o ẹ gbé wọn ẹ ṣé ma ìjọ ìlú tí mi 265,000 ẹ ṣé ma God bless you ẹ ṣé ma ojú òní tí mi yes èèyàn máa ṣí ó máa là ní o ẹ̀ní jáde lékú lọ́wọ́ o ẹ dẹ́kun o ẹ ṣàánú mi o ẹ ṣàánú wa o ẹ bá wa yanjú yòókù ẹ̀yin náà lè bá wa ṣe àlejò àṣẹ ẹ dẹ́kun ẹ ṣàánú o ọmọ Nàìjíríà ilé ìwara yìí ṣòro o ẹ ṣàánú ọwọ́ yóò wọ ọkẹ o ọwọ́ yóò wọ ọkẹ sàlẹ̀ o àlékún oore o àlékún ọmọ àlékún ìyàwó ẹ nídìí àmọ́ o ògbó ọ̀fọ̀ àwọn onígbọ́ bàtọ̀ fún sọ́ọ̀dẹ̀ ẹ̀yẹ dẹ́kun ẹ ṣàánú o ẹ̀yin ní ọ̀rọ̀ àlùgbà o
ẹ dẹ́kun o ọkàn lọ́wọ́ ọba mo fi fẹ̀ yín o. Another 2,000. Mọ́mí ẹ ṣe mọ́mí wọ́n ti send owó lẹ́ẹ̀kan wọ́n ti náà wọ́n send another 2,000. 297,000. 297,000. Thank you, ma. Àwọn lórí ètò mà máa pè é báyìí. Ẹ ṣé mà, bless you. So ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. So well, this is 307,000. This is 307,000 naira. 307,000 naira. Tí n bá fi mọ owó wọn, ó máa jẹ́ bí ẹ ti ní wọ́n fi ń báyìí. 140. Tí n bá bá yín fi 300 lílé, á máa jẹ́ 240,000. 240. Yes. So ẹ máa rí àánú gbà. Àánú máa dìde fún yín. We want to appreciate you. Ẹ̀yin tí ẹ dìde sí wọn, we still need more of our support. So at least in touch need been saying close to 1.5. What's it 300,000 by? What she might be 1.26. So mo gba Ọlọ́run gbọ́. Ìbálẹ̀ àìrọ̀ ààrẹ ìrọ̀lẹ́ àná 400,000 plus lábá kúrò. Màtílẹ̀ dẹ̀ máa fi mọ́ àti ní 1,035,000 naira. So to God be glory. God bless you. Ẹ̀yin tí Ọlọ́run ń lò kò ní rẹ̀ yín kò ní sú yín o. Ẹ rí àánú gbà o. Ìjì ò ní já yìí. Ìnira tẹ̀ ń pass through ẹ fi pray fún wọn kó wọ́n ní rí ìnira.